ẹ lọ́jọ́ kò jẹ́ oògùn tẹ́ ń fi ń ṣe kínní ẹ ọta àbọn àwọn AK-47 kò mọ ogun. wàláì kò máa yẹ ká. ọ̀rọ̀ náà ti dá méjì o. ọ̀rọ̀ ìkọlù tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ là ń sọ o. àwọn kan ní kò sí nítorí Sunday Igboho fẹ́ fáwọn báńdíìtì ṣe ìmọ̀ AK-47 pé gbogbo ògùn táwọn olóyè Sunday Igboho fẹ́ fi kojú wọn. wọ́n ní pé oògùn náà lè rìn AK-47 bẹ́ẹ̀ làwọn kan sì sọ wípé olóyè Sunday Igboho náà jáde tán kọ́ jáde tàwọn báńdíìtì ṣùgbọ́n bá a ṣe wọ́n sọ̀rọ̀ yìí olóyè Sunday Igboho náà má ti dẹ́gbẹ́ kan lẹ̀ ó ti káwọn ọmọ orí kú àwọn ọmọ ẹsẹ̀ òkọ́ kú ó ti kó wọn tira wọ́n ti wá dẹ́gbẹ́ security kan lẹ̀ eléyìí tó jẹ́ pé kí ni o yóò mọ jàjàgbara fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá lásán kí ló pe orúkọ ẹgbẹ́ náà wọ́n gbé ní ìjà ẹkùn security alliance eléyìí tí wọ́n fi lọ́lẹ̀ èyí tó jẹ́ pé yóò mọ jàjàgbara fún gbogbo ilẹ̀ Yorùbá pátá. èyí náà dẹ́ mọ̀ pé kí ló ṣe ìtọ̀nà tí wọ́n fi dá ẹgbẹ́ ilẹ̀ ni pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lókè ọya tẹ́lẹ̀ tá à ń gbọ́ lókèèrè ó ti súnmọ́ wa o ó ti súnmọ́ wa torí pé lọ́jọ́ Jímọ̀ tó lọ lọ́sẹ̀ tó lọ làwọn báńdíìtì wọ́n wọ iléèwé kan èyí nílé Ògbómọ̀ṣọ́ èyí ní Oríire local government wọ́n kó akẹ́kọ̀ọ́ wọ́n kó olùkọ́ wọ́n sì kó ọ̀gá iléèwé náà débi pé gan wọ́n tún ti pa ìkan lára àwọn ọ̀gá iléèwé náà. olóyè Sunday Igboho ti wá bínú tán wọ́n ti fẹ́ wọnú igbó lọ o ṣùgbọ́n olóyè Sunday Igboho sọ nǹkan kan ó sọ̀rọ̀ ó lóun ṣetán láti lọ mú àwọn báńdíìtì wá nínú igbó eléyìí tí wọ́n wà ó ní ṣùgbọ́n o in tóun fi lè lọ mú àwọn báńdíìtì wá ni pé ó ní bàbá Ládọjà eyín ọba Abdulrasheed Gbadewọlé Ládọjà ó ní bàbá kí òun lọ lẹ́yìn ìgbà tóun parí àhámọ́ tí President Buhari tó ṣe mọ́ngbà náà kí wàá ní bàbá Ládọjà kí ni ìkìlọ̀ tó fún Sunday Igboho pé tó bá tiẹ̀ jẹ́ pé ó di dandan kó tẹ̀lé àwọn báńdíìtì wọnú igbó láti lọ mú wọn. ó ní tí bàbá sọ fún òun ni pé ìwọ Sunday Igboho mo fẹ́ kì ọ́ lọ ìkìlọ̀ tí ń sì ṣe fún ọ ni pé tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ níjọ́ míì táwọn báńdíìtì agbébọn tí wọ́n bá wọ ìlú kan lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní pé mọ́sàyà gbàǹgbà lọ́ọ̀bẹ̀ o láti lọ sọ pé o fẹ́ fọ́n àwọn mú báńdíìtì ó ní pé torí pé ń déwájú ìdẹjọ́ yìí tẹ̀yìn ń kọ́ ìdásọ ni torí pé òun ò ní sọ pé àwọn rán ọ ṣùgbọ́n n tó fi lè lọ ni pé tí gómìnà ìlú náà tó bá ti kọ̀wé pè ọ́ pé òun fẹ́ wá kó o wá jà fún ilẹ̀ òun ó ní kó lọ dá gómìnà náà lóhùn. àwọn ènìyàn ti wá pín méjì wọ́n ti pín sí méjì lọ́rùn láì lábala ilé lẹ́yìn ìgbà tí Sunday Igboho tó sọ léyìí pé ìdí kan péré tóun fi lè lọ bá àwọn báńdíìtì tó jí àwọn èèyàn gbé l'Ógbómọ̀ṣọ́ ni pé àfi tí gómìnà Ṣèyí Mákindé àfi tó bá lè sọ sínú pépà pé òun lòun pé olóyè Sunday Igboho kó wá bóun jàjàgbara kó wá bóun lé báńdíìtì kó wá bóun mú báńdíìtì eléyìí tó já àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ ó nídìí kan tóun fi lè wọnú gbónú. kí wá làwọn ènìyàn ń sọ àwọn kan ní pé kí gómìnà Ṣèyí Mákindé kó tiẹ̀ yẹ olóyè Sunday Igboho wò ká tiẹ̀ wò bóyá ẹnu níjà tàbẹnukọ́ ká tiẹ̀ wò lóòótọ́ ǹjẹ́ ní oògùn Sunday Igboho ǹjẹ́ ló lè ran àwọn báńdíìtì ìbọn tí wọ́n kó lọ́wọ́
àwọn kan bá léwu lọ àwọn kan sì sọ wípé tí oògùn ẹni bá dáni lójú àfi gbárí ni pé tó bá jẹ́ pé lóòótọ́ ni olóyè Sunday Igboho mọ̀ pé òun lè mú báńdíìtì láàyè kó wọnú igbó lọ kó yéé máa béèrè àṣẹgbòǹtẹ̀ lọ́wọ́ ìjọba pé tó bá jẹ́ pé lóòótọ́ ni olóyè Adéyẹmí Sunday Igboho tó bá jẹ́ pé lóòótọ́ ni ó tóbi ṣe ń pera rẹ̀ kó wọnú igbó lọ kó bá ní mú báńdíìtì wọ́n ní tó bá mú báńdíìtì dé pé nù ìjọba gan ó dùn àwọn ènìyàn ti péjọ méje ṣùgbọ́n ní tèmi ọkàn sọ ni pé ní tí olóyè Adéyẹmí Sunday Igboho sọ ní tóun náà sọ òun náà rí sọ látàrí pé àwọn tí ń sọ pé máa jó lọ mò ń wẹ̀yìn rẹ máa jó lọ a wà lẹ́yìn rẹ tó bá ṣẹlẹ̀ tán èyí ò bójú wẹ̀yìn kò ní rẹ́nì kankan bọ́rọ̀ ọmọ ènìyàn ṣe rí nu àwọn táwọn náà sì tún sọ wípé mọ̀jàmọ̀sá la máa kíkanjú lógun pé akin tó bá mọ̀jà tí ọba mọ̀sá irú wọn máa ń bógun lọ ni pé olóyè Adéyẹmí Sunday Igboho òun náà ń fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín òun náà fi ń yẹ̀ ẹ́ lẹ̀ díẹ̀díẹ̀ bọ́yọ̀ náà ti wò pé agbára òun lè mọ̀ká àwọn báńdíìtì tá à ń sọ yìí ọ̀rọ̀ náà ti pín sí méjì ṣùgbọ́n bá a ṣàṣe ń sọ̀rọ̀ yìí olóyè Adéyẹmí Sunday Igboho ti dá síkírọ́rìtì ilẹ̀ tó pè ní ìjà ẹkùn tó sì ṣeé ṣe tó bá jẹ́ pé tí gómìnà Ṣèyí Mákindé tàbí ààrẹ wa lókè ìyún Bọ́lá Ahmed Tinubu tó bá fi lè fi òǹtẹ̀ lù pé ìwọ Sunday Igboho mo fún ọ láṣẹ pé kó kó àwọn ọmọ ẹrú kú kó kó wọn wọnú igbó lọ kẹ́ ẹ lọ mú báńdíìtì wá fún mi a jẹ́ pé ó ti di ọba aràn níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba ò ṣe rọ́lù yálà olóyè Adéyẹmí ń janu kóun lè mú báńdíìtì o yálà kò jánu o tó bá ti lè rí àṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ yálà ààrẹ lókè tàbí gómìnà Ṣèyí Mákindé a jẹ́ pé ó ti di dandan pé ó gbọ́dọ̀ lọ wá àwọn báńdíìtì nínú igbó ká mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi kí lè rò tiyín lórí ọ̀rọ̀ báńdíìtì tó ti wọlé Yorùbá yìí torí ẹ mẹ́jà tara wa báńdíìtì ti wọlé Yorùbá ní tó mú báńdíìtì tí wọ́n fi lè jíyàn gbé eyín onílù Ògbómọ̀ṣọ́ tí wọ́n sì lọ láì jẹ́ pé ẹnìkankan rí wọn mú ó fi hàn pé gbogbo ilẹ̀ Yorùbá yòókù kí wọ́n dúró tán kí wọ́n dira lókù kò síbi tí ò lè gbà yọ ẹ̀yin olólùfẹ́ mi kí lè rò tiyín lórí ọ̀rọ̀ Adéyẹmí Sunday Igboho yín Ìgbòho Òòṣà ǹjẹ́ ẹ̀yin lérò pé Sunday Igboho lè mú báńdíìtì ǹjẹ́ lẹ́yìn lérò pé oògùn Sunday Igboho ǹjẹ́ lẹ́yìn lérò pé ọ̀hún AK-47 English là ń sọ kí lè rò tiyín ẹ drop comment ẹ subscribe.